but ní tó jẹ́ kí n dákẹ́ táwọn fún mi kọ́ ẹni sùúrù ustaabinu wọ́n yọ nìkọ́ yín ṣe gbọ́ báyìí. ẹ má bínú ṣe yín kó lóde ọlọ́dọ̀ wọ́n ń gbọ́ nǹkan tí mo ń sọ mo ń wọ̀nù ẹ̀ kó lọ jókòó jẹ́ tí kì bá ṣe pé mò ń ro pé káwọn ìmọ̀ di wàhálà ọ̀rọ̀ yóò tún di ọ̀rọ̀ ẹ̀sìn because nǹkan ṣe ń jọ yẹn ó bad. wọ́n rí bí wọ́n ṣe bẹ́lẹ̀ àti bọ́ta tó ti ń sọ̀rọ̀ ọmọbìnrin kan wà ọ̀tá ọlọ́run lọmọbìnrin yẹn. ẹ káàárọ̀ ẹ káàsán ẹ kálẹ́ níbikíbi tẹ́ bá ti ń wò wá lórílẹ̀‐èdè àgbáyé ẹ káàbọ̀ sórí ìkànnì Da Expression TV gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe mọ̀ pé a máa mú ìròyìn wá sétí ìgbọ́yìn gẹ́gẹ́ bí wọ́n ṣe ń tẹ̀ wá lọ́wọ́ ìtààmú wá fún yín lọ́tẹ̀ yóò tún kà màmá ẹ wá nǹkan fìdílé tàbí kẹ fìdílé kan ẹ má gbàgbé láti subscribe sórí ìkànnì yìí ṣẹ́rí kí ní tó dàbí agogo tó wà lẹ́gbẹ̀ẹ́ yín yẹn ẹ má gbàgbé láti tẹ̀ á lè máa ta yín lólobó gbogbo àkígbà tá a bá ti fi ìròyìn sí orí ìkànnì yìí ẹ máa bá wa ká lọ. ìgbà tí alájà yìí rojọ́ lórí fídíò tá a wò wọn ò jẹ́ kí àáfàá yìí sọ̀rọ̀ wọ́n dẹ̀ kọ́ ti fídíò yẹn. so ní èní ìbánisìn ìkan tó ń ba ìgbà tó ọ̀pọ̀lọpọ̀ àwọn mùsùlùmí tí a rí fídíò yẹn lánàá inú gbogbo mùsùlùmí àgbáńlá ayé bàjẹ́ ní nàìjíríà ni ní UK ni lamẹ́ríkà ní gbogbo bí táwọn ọmọ yàrá wà inú wọn bàjẹ́ inú wọn ò dùn sáwọn yẹn gbọ́ mi lé ẹjọ́ wa náà ẹjẹ́ wo kéèyàn náà. so àwọn ọmọ yàrá inú wọn ò dùn fún ìṣẹ̀lẹ̀ yẹn ṣé kí ni ẹ̀kan inú wọn ò dùn fún ìṣẹ̀lẹ̀ yẹn so nísìnyí àáfàá wa Aliyu so wọ́n máa ṣàlàyé bí ọ̀rọ̀ yẹn ṣe fi jẹ́ àmọ́ ẹ dákun ẹ̀yin tá bá ń wètò yìí ẹ bá mi pe olórí ọ̀dọ́ ní Ìkòròdú kó múra kó kú palẹ̀mọ́ wa ó kú palẹ̀mọ́ o torí mo sọ pé olórí ọ̀dọ́ ṣe àbòsí ó ṣe àbòsí ìdí ní pé ẹlẹ́hàá yìí àwọn kan nígbà tí ọ̀rọ̀ yẹn ń lọ lọ́wọ́lọ́wọ́ ẹ jẹ́ mọ̀ pé wọ́n ṣí nìkan bọ̀ ẹlẹ́hàá yìí níta gbangba sójà kó rí bẹ́ẹ̀ tẹ́jẹ̀ mo fi àwa mùsùlùmí bí kíní ìbò ṣe máa ń bẹ̀rẹ̀ rẹ o àdẹ̀fẹ́ kan tó máa fàjẹ̀ sí nílẹ̀ Yorùbá kó ń kálukú ká máa ṣe pẹ̀lú àlàáfíà làkúndínì kó wàlìyẹ̀dì ẹnì kò dẹ́nìkan lọ́wọ́ àáfàá máa sọ̀rọ̀ bí ọ̀rọ̀ yẹn ṣe fi jẹ́ àáfàá wa Sulaiman afẹ́jẹ́kẹ́ ṣàlàyé bí ọ̀rọ̀ yẹn ṣe fi jẹ́ láti bẹ̀rẹ̀ àti ibi tí ọ̀rọ̀ yẹn dé dúró gbogbo ọmọdé ni wọ́n fẹ́ gbọ́ wọn ẹ̀yin tẹ́ wà ní TikTok náà ẹ máa follow wa so ẹlẹ́hàá yẹn lélẹ́yìí àwọn náà dẹ̀ máa sọ̀rọ̀ kí nǹkan tó ṣẹlẹ̀ ipò wo ni wọ́n wà lẹ́sìn tó gbogbo ẹfẹ gbé ẹ sálámù fún àwọn jama. Assalamu alaikum warahmatullahi wabarakatuh. Wa alaikum salam wa rahmatullahi wa barakatuh. Mo kí gbogbo ẹ̀mọ̀ ìyá Ọlọ́run bá ní san òǹkàlùkù wa lẹ́san gbogbo àwọn tí wọ́n ń pè láti Nàìjíríà tí wọ́n mọ̀ mí wọ́n sọ pé àwọn ẹ̀fọ́ òun ní ustaz so nínú àti bọ́ síta láti sọ̀rọ̀ báyìí ẹlẹ́yà tẹ́ ń wò lẹ́gbẹ̀ẹ́ mi ìyàwó mi ni tó sì jẹ́ ìyàwó mi kẹta. ìyàwó kẹta yín lé. ìyàwó mi kẹta ni. àjọ ohun tó gbé wa dé gbẹ̀rígbẹ̀ òun náà ni pé ọ̀rọ̀ pé àwọn náà fẹ́ ní permanent site ìyẹn ló gbé wa dé gbẹ̀rígbẹ̀ mo dẹ̀ wá wò pé òun ni ọmọ kékeré tó ṣe é mọ́ mú káàkiri ìyẹn ló jẹ́ kí n mú òun káàkiri so ìyẹn ní tó gbé wa dé gbẹ̀rígbẹ̀ ní tàbí dé àdúgbò yẹn tẹ̀fi dádúgbò yẹn lọ́hùn pé tàbá súnmọ́ ibi tí sáìtì wà sọ̀rọ̀ a lè rí àwa náà lè ní ilẹ̀ tiwa láti kọ́ ilé kéwú àti ilé kéwú wa ti wà registered so àmọ́ bọ́lá ṣe ṣẹlẹ̀ ṣe rí ọ̀rọ̀ tá a sọ ní Ìmọ̀ta police station lórí pé òfin ò bìlífù spiritual ọ̀rọ̀ tá a sọ ni pé nítorí pé òun náà ní àwọn challenge kan. ẹ má bínú sá ẹ sọ̀rọ̀ kọfí mi lánàá kí àìgbà ẹ bá mi gbé ọ̀rọ̀ yẹn nígbà táwọn olórí ọ̀dọ́ dé kẹ́ tó wá wọnú police station. ìgbà tí àwọn olórí ọ̀dọ́ dé. torí ẹ má bínú fídíò tẹ́ ẹ wò yìí ẹ jọ ẹ má bínú ẹ̀yin tẹ́ ẹ wò wálé torí Ọlọ́run mi ìdọ́rọ̀ má fa lẹ́nu wọ́n máa sọ̀rọ̀ ẹ bá mi share fídíò yìí. ṣe rí ọ̀rọ̀ yẹn ìgbà táwọn olórí ọ̀dọ́ dé lọ́jọ́ yẹn ibi tí à ń gbé mọ́ṣáláṣí wà ń bẹ̀. ibi tá à ń gbé mọ́ṣáláṣí wà ń bẹ̀. ọjọ́ yẹn mo kàn wò pé obìnrin tó wá máa ń fọ mọ́ṣáláṣí kò sí around mo wá bọ́ta bọ̀ṣẹ́ rí ilẹ̀kùn wa tẹ́ bá pàdé ilẹ̀kùn yẹn ò kí ń tì dáadáa mo bọ́ra fàgádágodo ha lẹ́nu. so mo ra fàgádágodo ha lẹ́nu so mo wá ń kí mọ́ṣáláṣí lọ́wọ́ ni mo rí
ọlọ́gbẹ́ni kan tí ìyàwó ẹ̀ ń ta ọtí ní Ọmọ́táyọ̀ àti ìyẹ̀tọ́ tí orí ọ̀gbẹ́ni yẹn ló mú àwọn OPC dé àti olórí ọ̀dọ́ ní òtí ẹ̀dá olórí ọ̀dọ́ yẹn mọ̀. ará àdúgbò yẹn ló mú àwọn OPC wá. ok. so ló lọ mú OPC wá. so bó ṣe wá súnmọ́ mi ní wọ́n ní àáfà ìjọ afẹ́ rí yín ni wá lọ bá wọn. so wọ́n ní àpé ẹlẹ́yà yín tẹ́jọ́ ń gbé ń kọ́ nǹkan kan ẹ̀kọ́ mo ní ó wà nù lé kílé tẹ padlock ẹ̀mí nílé mi ní padlock báwo ilẹ̀kùn yẹn mo ní ò bá bí mílíọ̀nù tó ṣẹlẹ̀ ó kàn lè dé kó kàn á mọ àkíyèsí mi ó yẹ kó bí mílíọ̀nù tó ṣẹlẹ̀ mi ò padlock ẹnu ẹ̀kún mo kàn fi kí àgádágodo hàn lẹ́nu ni so ń wà nù lé ń relax lọ́wọ́ so èmi dẹ̀ ń jáde mò ń wọlé mò ń jáde so gbogbo ìgbà náà kàn máa ní kó àmọ́ tilẹ̀kùn láti sẹ́yìn because ilẹ̀kùn yẹn tẹ́ bá pàdé ilẹ̀kùn yẹn ṣí fúnra ẹ̀ so the next thing ni pé ẹ̀pẹ̀lẹ́ àjáde mo fẹ́ sílẹ̀kùn àwọn ọmọ àwọn bọ́ìsì ẹ̀ wọ́n fẹ́ já wọlé mu ní àyẹ́ tó wà ní ilé olóní kọ́ọ̀bù náà kí ni gbogbo rọ́bìṣì yẹn ó ṣe máa fẹ́ já wọnú ilé báyẹn ok bó ṣe fẹ́ bẹ̀rẹ̀ ni mo ti sọ fún pé ọlọ́gbẹ́ni ṣe sùúrù mátà yìí marital issue ni. marital issue ni ẹ jẹ́ kó mọ̀. marital issue ni wọn ń come into marital issue like this pé ẹni tó bá mọ òfin but ṣe mọ̀ ẹnìkan tó onígbèraga yẹn ni ìyẹn bọ̀bọ̀ olórí ọ̀dọ́ yẹn onígbèraga yẹn kan ni so bí bó ṣe pòun jáde èmi ti mọ wàhálà tèmi àti ẹ̀jẹ̀ ń rán mi tẹ́lẹ̀ àbẹ̀yẹ tí mò ń wá báwo mo ṣe fẹ́ rescue ẹ̀ àbẹ̀yẹ nínú ilé so bí ó ṣe pè jáde nìyẹn tó pè jáde eléyìí sọ̀rọ̀ against mi èmi ti mọ bí tí nǹkan ti rán tẹ́lẹ̀tẹ́lẹ̀ àbẹ̀yẹ tí issue tí èèyàn lè discuss pẹ̀lú àfẹn tó bá yé àbẹ̀ òní so bó ṣe mo fẹ́ mọ sọ̀rọ̀ kò jẹ́ kí n sọ̀rọ̀ ìyẹn olórí ọ̀dọ́ kò jẹ́ kí n sọ̀rọ̀ mo ní wá mo ní sórí mọ́mì ẹ̀ ń ṣe pè tán sìn ni kò tí ì ju 5 minutes ẹ̀ dé sí ni mọ́mì ẹ̀ pè ṣé ó máa láǹfààní àti bá mọ́mì ẹ̀ sọ̀rọ̀ bó ṣe já fóònù gbà mọ́mí lọ́lẹ̀ ẹ má bínú olórí ọ̀dọ́ tí já fóònù gbà mọ́mí ní ìjọ yẹn ó díje ló báyìí ọjọ́ Friday lọ rẹ̀ ṣẹlẹ̀ Friday tó lọ yìí ó já fóònù yẹn gbà mọ́mí lọ́wọ́ kódà fóònù yẹn kò dá padà ọ̀hún ti bàtà tó dọ́fíìsì wọn tá a fẹ́ mọ lọ sí police station. ẹ má bínú ṣé nígbà tí wọ́n wálé yín ṣé wọ́n bá apẹtẹ tí wọ́n fi ń gbé èrè bóyá àwọn ìkòkò tí wọ́n fi ń jó nǹkan bí àwọn aláwo àbáwọn oníṣẹ̀ṣẹ̀ àbáwọn àfáà míì tí wọ́n jẹ́ olóògùn ṣé wọ́n bá nínú ilé yín ibi tẹ́ ti ń jó nǹkan. ọgọ bá àwọn kan gẹ́gẹ́ bí àfáà súnà wọ́n ti mọ̀ pé àfáà súnà ni. àfáà súnà ni èmi náà rí inú fídíò yẹn. wọ́n mọ̀ pé àfáà súnà ń ṣe gbogbo pátápátá báyìí. wọ́n ní pé ẹ̀ ń ṣàfà tó ń jó nǹkan. ẹ bẹ́ẹ̀ náà. ok à ń gbé yín lọ. ṣe wá rí ọ̀rọ̀ yẹn gbogbo àwọn tó ń gbọ́ bóyá àwọn tó sọ̀rọ̀ support wa àbáwọn tó sọ̀rọ̀ against wa mo fẹ́ pe làákàyè òǹkálukú yín sí kinní kan ṣe rí èmi ń dúpẹ́ torí pé n tó yé mi ó lè mọ yẹ anybody yín bẹ́ẹ̀ ni ẹjọ́ ń gbélé nítorí pé n tí mo fi ń dúpẹ́ lórí ọmọ yìí ni pé àbẹ́yẹ n tí mo fi ń dúpẹ́ lórí ẹ̀ ni pé tó bá jẹ́ pé nǹkan tó attack ẹ̀ tó bá jẹ́ pé èmi ni wọ́n attack èmi ni wọ́n ràn nǹkan yẹn sí but bó ṣe àtàkì bó ṣe wọlé èmi orí kìíní ẹ má bínú ọlá gẹ́gẹ́ bíi pé stars wa ẹ ṣe sùúrù gẹ́gẹ́ bíi pé ó yẹ kí n ṣàlàyé iṣẹ́ tí mo ń ṣe láti ilẹ̀ ni pé mo jẹ́ àfáà tó máa ń ṣe rúkìá so rúkìá tí mo wá máa ń ṣe ní tó jẹ́ káwọn èèyàn nífẹ̀ẹ́ sí mi púpọ̀ ó ní pé èmi ò kí ń gbowó lórí rúkìá ọ̀fẹ́ lẹ máa ń ṣe fáwọn èèyàn wàláhì làzim mi ò gbowó lọ́wọ́ anybody rí téèyàn bá fún mi lówó lórí rúkìá bóyá fún mi lówó mọ́tò. Allahu Akbar kabira. ìyẹn ló jẹ́ kọ́pọ̀lọpọ̀ láìkì mi gan. àbí ẹni bá máa ṣe ètò ìṣòro ọlọ́run. mo máa ń ta àwọn nǹkan rúkìá ìfúntọ́jú ara. pé tá a bá ti ṣe rúkìá tán wá a lè mọ ṣe rúkìá Yorùbá wá ra àwọn nǹkan tó mọ ẹ lọ lò. nítorí pé mo máa ń ṣàlàyé fáwọn àwọn èèyàn ni pé tálíjẹ̀nu bá wọnú ara èèyàn rúkìá ó lè jáde but àwọn àjẹ̀nu ti dáwò sí ara àwọn nǹkan rúkìá tó bá lò àwọn nǹkan yẹn ni yóò jẹ́ kí yóò di ibi tí àlìjẹ̀nu ló dí wọ́n ra àwọn nǹkan rúkìá yẹn ìbẹ̀rẹ̀ àwọn náà ti ń rówó èmi náà máa ń lọ Kánò máa ń lọ rajà àbí mo ti lọ Kánò ní January tí mo lọ rajà mo lọ ọ́fíìsì mi wà ní Kòròdú ní roundabout ibẹ̀ lọ́fíìsì mi wà so ọ̀pọ̀lọpọ̀ mọ̀ ní even outside Nigeria
àbẹ́yẹ so àwọn èèyàn dè mọ́ wá fún counseling àbẹ́yẹ kódà ẹnìkan ti wá bá mi rí lórí ọmọ kan tó yẹ pé ọmọ yẹn wà London tó yọ̀bẹ sí ìyá ẹ̀ tó ní ìfẹ́ gún ìyá òun mo ní ọmọ yẹn ayọ̀ ló ń ṣe kì í sọ̀rọ̀ rúpíà ẹ mú wálé wọ́n mú ọmọ yẹn wálé láti London kódà ọ̀dọ̀ Ustaz Abdulateem ni wọ́n padà mú wá nílé kí wọn ibẹ̀ ọmọ yẹn ti padà dé áfíìsì lónìí ìyẹn ọ̀nà bí yẹpẹ̀ àbẹ́yẹ so àwọn èèyàn wá fún counseling wọ́n wá foríṣiríṣi àwọn nǹkan bẹ́ẹ̀ ẹlòmíà wá fún rúkìá bọ̀ tá a bá sọ fún pé ọ̀rọ̀ rẹ̀ ò ní ìdí rúkìá ọkàn ní ìdí advice ni so á fún la advice yọmọ lọ change kọ́kàn ní ìdí kó change lifestyle ni so àwọn èèyàn mọ̀ wá pẹ̀lú pé à ń fi igbá kan bọ̀ kan mi à ń dẹ́yìn tó nírọ̀ àbẹ́yẹ so nǹkan gbajúmọ̀ lórí nìyẹn ṣùgbọ́n ṣe mọ̀ ìgbà tí iṣu Mariam fẹ́ wọlé ẹni tó mú wá kì í ṣòwò làkọ́kọ́ bóyá tí n bá sọ pé òun ni number 100 mo gbé kúrò ní nínú àwọn obìnrin tọ́lọ́n ti pass tọ́lọ́n ti pé wọ́n gba gbọ̀gbọ̀dọ̀ ọkọ̀ kọjá wọ́n mú òun wá bí wọ́n ṣe máa ń obìnrin wa náà ni àbẹ́yẹ òun ló dúró yìí àbẹ́yẹ ó ní lóòótọ́ ó ní spiritual problem nígbà tó mú wá ó dẹ̀ tó ní spiritual problem yẹn ló kọ̀ sí àwọn àìsàn ara àbẹ́yẹ mo dẹ̀ sọ fún pé èyí tó kọ́ fi cause àìsàn ara ni pé ó cause depression fún because òun ti wò pé ṣe mọ̀ pé nínú súnà ìdánilẹ́bí wa sọ fún wa ni pé kò sáìsàn tí ò lóògùn àbẹ́yẹ pé kò sáìsàn tí ò lóògùn so mo wá fọkàn ẹ̀ balẹ̀ pé fọkàn ẹ̀ balẹ̀ ó ní láti ṣe ẹ̀ léṣe so lọ́dọ̀ tiwa nǹkan ìlóògùn so já bẹ̀rẹ̀ sí ní tọ́jú so bá a ṣe bẹ̀rẹ̀ sí ní tọ́jú ẹ̀ nìyẹn both spiritually medically you understand Ọlọ́run dẹ̀ tún Ọlọ́run ó dẹ̀ má láfíà wa so Ọlọ́run má láfíà wa Ọlọ́run kọ́lá láfíà bọ̀ ibẹ̀ yẹn lọ́rọ̀ wípé tí wàá wọlé òun gangan fúnra ẹ̀ ló sọ wípé ẹni tó ń bẹ lóhun fún pé kó wọ́n fẹ́ lẹ́ni tó bá jẹ́ èèyàn Ọlọ́run. Allahu Akbar. àbẹ́yẹ èmi ò ní plan àti fẹ́. ìyàwó yín yẹn lẹ́hàá ìyàwó mi ni. ẹ jẹ́ gbogbo ayé mọ̀ ìyàwó mi ni. ẹ má bẹ̀rù ẹ sọ̀rọ̀ ẹlẹ́hàá tó sọ wípé àáfàá fẹ́ gbé ó fẹ́ fèrè ṣògbó ìyàwó àáfàá ni o ṣe ti gbọ́ nísìn ẹ̀yin tẹ́ ń gbórúmọ̀ sí kiri ìyàwó àáfàá tún ni o à ń gbọ́ yín bàbá. so bí ọ̀rọ̀ fífẹ́ ṣe wọlé nìyẹn bá a ṣe fẹ́ra nìyẹn. so àkọ́kọ́ ń gbé Solomade so bọ̀ ọ̀rọ̀ skul ló gbé wa dé gbẹ̀rígbẹ̀ àbẹ́yẹ tá a fi dá àdúgbò yẹn bọ́ ṣe mọ̀ ìgbà tí kinní yẹn wọlé lọ́jọ́ tó wọlé tí àtàkì yẹn wọlé èmi rí àtàkì yẹn gẹ́gẹ́ bí iṣẹ́ tí mò ń ṣe mo rá mi yẹn pé àtàkì wọlé but mo bẹ̀ tẹ́lẹ̀ Ọlọ́run ti ṣe mí ràn Ọlọ́run ti ṣe ràn fún mi bí mo ti ń ṣe tàjúdù sí bí it's more than 30 years ago àbẹ́yẹ so Ọlọ́run fi ṣe rọrùn Ọlọ́run pé ká lò gbèsè ayé jákujáku lọ́dọ̀ wa alhamdulilayi gbogbo ìṣẹ̀lẹ̀ mo dìde mo bẹ̀rẹ̀ sí àbẹ́yẹ Save Your Soul TV mo bẹ̀rẹ̀ sí ní bẹ́lọ̀n bó ìṣẹ̀lẹ̀ ṣùgbọ́n ṣe rí kíní yẹn ìgbà tó ṣẹlẹ̀ èmi ò mọ̀ pé òun nídìí kó sùn dáadáa nítorí kéèsì tó ní kọ̀ọ̀kan ló kàn máa ń fẹ́ fagídí ṣe pé kóun náà sáfẹ́ ṣe tàjú so èmi lọ ṣe mo ṣe dùá gbogbo àwọn àdúrà tí èèyàn máa fi dá nǹkan padà àbẹ́yẹ ṣùgbọ́n mi mọ̀ pé kíní yẹn ti wọ ara tiẹ̀ bọ̀ kíní yẹn ò rí heart lọ́jọ́ yẹn ọjọ́ kejì ló tó bẹ̀rẹ̀ tí wọ́n wò pé all of a sudden mo kàn rí pé reaction change kí ló ṣẹlẹ̀ obìnrin tí mi àti ẹjọ́ sọ̀rọ̀ ń sìn ẹ̀ tó yẹ pé even làwọn family ẹ̀ ló lè dúró yìí àbẹ́yẹ wọ́n máa ń sọ fún pé o ti fẹ́ràn ọkọ ejù ṣe understand o ti fẹ́ràn ọkọ ejù àbẹ́yẹ ọkọ mi all time ṣe understand so látara pé ṣe mọ̀ bí ọ̀rọ̀ yẹn ṣe ṣẹlẹ̀ àbẹ́yẹ yìí so mo wá wo pé mo wá kẹ́fù pé báwo mo ṣe fẹ́ ṣe o pé láti wo àwọn nǹkan tó lè lò àbẹ́yẹ yìí kódà ibi tí èmi àti ẹjọ́ bá tù dé nínú ilé ìgbà tí mo ti kẹ́fù pé nǹkan ti wọ ara ẹ̀ wọn láti fẹ́ mú tó ti ṣe rúkìá fún wàláì mo mú tì ẹni tí ẹ tó pé tí ò bá sí nǹkan kan ọwọ́ kan ni màá kàn fi ráǹkì ẹ̀ mọ́lẹ̀ àbẹ́yẹ èmi ò ní agbára mi ò ká mọ́ nígbà tí kinní yẹn tí nǹkan yẹn ti wọnú ara ẹ̀ so mo try gbogbo all means
láti ṣe orúkẹ́ àfihàn kò gbà so mo wá ń wo ok one of ọ̀rọ̀ ìyẹn mo ṣe ń rò ìyẹn ni mo ń plan kódà mo pa àwọn yẹn kan mo kò staff kan ọ̀rẹ́ mi kan pé kó wá ipe bóyá àwọn ẹgbẹ́ ẹ̀yẹ jímọ̀ làwọn wò pé àwọn máa wá lọ́jọ́ yẹn so lọ ìyẹn jí pé kó wá kájọ àsìkò wọn àṣìṣì mi tó onírúkẹ́ làwọn náà abẹ́ ìkúkú wọn àṣìṣì mi tó kájọ ṣe orúkẹ́ àfún kí nǹkan yẹn ó fi lè káfi lè rí nǹkan yẹn bá tù àbẹ́ yẹn so ostars ti ṣàdéhùn pa àwọn máa wá ìyẹn ostars mo pè pé ká lè jọ wá ṣe orúkẹ́ àyẹn so that tèmi bá mú mọ́lẹ̀ àwọn ọmọ ṣe orúkẹ́ àfún àbẹ́ ètò tá a ti ṣe nìyẹn ṣùgbọ́n ṣe rí ọjọ́ Thursday tèmi jáde tí mo wá sí Ọjọ́ta fún ètò kan ọjọ́ yẹn kíní yẹn ó ti ń disturb ẹ̀ àṣọ ti ṣí wíńdò ó ti ń sọ fún aládùúgbò pé káládùúgbò wá rescue wọn kí wọ́n wá rescue wọn kí wọ́n wá rescue wọn èmi ò mọ̀ dídé tèmi dé lálẹ́ ọjọ́ yẹn jíjáde tí màá jáde mo bá nu mo ṣe sílẹ̀kùn ṣe understand bí mo ṣe lókè sọ́ọ̀rì bẹ́ẹ̀ tiẹ̀ kọ́ mo kàn bá nu mọ́ọ̀sì ó ti bọ́ta ìyẹn lẹ́hà wọ́n ní kí ló ń ṣẹlẹ̀ kí ló ń ṣe nu mọ́ọ̀sì ẹ̀ wọlé bó ṣe wọlé tán ọ̀pọ̀ tó wọlé tó padà jáde bó ṣe wá jáde báyìí ó gbójú dà sí mi so bẹ́ẹ̀ bó ṣe lọ pàdé àwọn yíbò kan ọmọ yíbò woman kan yíbò ni bó ṣe ní kó jọ pé this man is a stupid man kó jọ kó wá ṣe kíní kan mo á ní káwọn yẹn mọ̀ dá lóhùn ará àdúgbò yẹn pé káwọn yẹn mọ̀ dá lóhùn pé so ọjọ́ kejì àṣìbọ̀bọ̀ yẹn ó ti lọ arrange OPC so báwọn OPC ṣe wá dé nìyẹn wọ́n máa ń parọ́ mọ́ bọ̀bọ̀ yẹn pé bọ̀bọ̀ yẹn ni ó wá complain fáwọn even ìgbà tí mo rí bọ̀bọ̀ yẹn èèyàn ọmọ yíbò yẹn sọ wípé lálẹ́ ọjọ́ yẹn o tọ́rọ̀ ti ṣẹlẹ̀ òun ò discuss issue yẹn pẹ̀lú ẹnìkan so wọ́n dẹ̀ ń pa irọ́ pẹ̀lú yẹn máa yẹn àti olórí àwọn bọ́ìsì ìbẹ̀rígbẹ̀ yẹn wọ́n ń pa irọ́ àbí èyí ṣe wá rí bọ̀bọ̀ tá ń pè olórí ọ̀dọ́ ṣe rí nǹkan mẹ́ta ló lack alákọ̀ọ́kọ́ ó lack kò ní sense dáadáa so tí ẹ̀ bá fẹ́ come into marriage because ọ̀rọ̀ yìí rẹ̀ kó escalate àbí èyí tó jẹ́ kó escalate ẹ̀ ni pé tó bẹ́ẹ̀ escalate ẹ̀ ni pé even àtọ̀ tán bá tiẹ̀ wá pè ẹ́ friend tó ní sense tó bá fẹ́ come into issue wà á béèrè báwo ni nǹkan ṣe ṣẹlẹ̀ mo dẹ̀ ń sọ fún ẹjọ́ yẹn pé marital issue lọ̀rọ̀ yìí kò yẹ kó wọnú marital issue like this friend tó ní làákàyè so ó lack sense alákọ̀ọ́kọ́ ẹlẹ́ẹ̀kejì ni pé kò ní discipline àbí èyí so because ẹni tó ní discipline because ó tẹ ní lójúmọ́lẹ̀ ó lè máa tẹ ẹ̀tọ́ àwọn èèyàn lójúmọ́lẹ̀ ó lè máa tẹ àwọn èèyàn kan bọ̀ eléyìí tó ṣe yìí ó ti ṣiṣẹ́ àbẹ́yẹ kódà ní súnmọ̀ ọmọ kò ṣe àbẹ́yẹ àṣìṣe dẹ̀ ti dé bá àbẹ́yẹ so eléyìí tó ṣe yìí ọjọ́ yẹn gangan tí mo ti ta ọlọ́pàá dé bọ̀bọ̀ kan wá bá mi. ẹ ti ṣàlàyé ìkọ̀ tó ṣẹlẹ̀ o níjọ́ yẹn ìkọ̀ tí wọ́n ṣe fẹ́lẹ̀ àbí wọ́n ṣe ṣe wá rí ẹ bá gbin gbogbo ẹ tẹ̀ wá lórí TikTok tẹ fẹ́ join wa ẹ send friend request tẹ bá ti wọlé ẹ mute ẹ jọ̀ọ́ ẹ̀yin tẹ́ wà lórí Facebook náà tẹ́ bá fẹ́ bá wa sọ̀rọ̀ a máa fún ní nọ́mbà láti bá fàṣọ̀rọ̀ ní báyìí ọ̀ya ẹ bá wa ṣàlàyé ìkọ̀ tó ṣe fẹ́lẹ̀ àníjọ́ ẹ wá rí bí wọ́n ṣe bẹ́ẹ̀lẹ̀ àti bọ́ta tó ti ń sọ̀rọ̀ ọmọbìnrin kan wà ọ̀tá ọlọ́run lọmọbìnrin yẹn àbẹ́yẹ ó dẹ̀ máa mi ní ṣépè fún ṣùgbọ́n ọlọ́run máa mú láìpẹ́ àfi tó bá torí àforíjì àbẹ́yẹ ṣe rí òun gangan ló wá nítorí mi ò mọ kí ló ṣe fún wọn bóyá mi ló ṣẹ̀ ni o the next thing ni pé ó dẹ̀ yọ ní kọ́ọ̀bù lórí ọmọ yìí. kábíyèsí ọlọ́run níjọ́ yẹn wọ́n yọ ní kọ́ọ̀bù lójú ẹ̀. ṣe rí wọ́n pe statement kan wípé ọmọ lọ́fàìn báyìí wọ́n rò pé kí ni problem eléyìí what's the meaning of fine what's the meaning ò ní meaning sáwa náà ọ̀rọ̀ pọ́nmọ́ fine ò ní meaning sáwa bọ̀ mò ń sọ lọ́kàn but ní tó jẹ́ kí n dákẹ́ táwọn fún mi kọ́ ẹbí sọ̀rọ̀ òṣìṣẹ́ arábìnrin wọ́n yọ ní kọ́ọ̀bù lọ́wọ́ yín ṣé ẹ gbọ́ báyìí ṣé ni ṣé mùsùlùmí àbí kò ṣe mùsùlùmí. mùsùlùmí ló pẹ́rẹ́ o. mùnáfìkì ni mùnáfìkì náà tí wọ́n jẹ́ ọ̀tá oríire àdúwẹ̀ nìyàm ọ̀tá oríire ẹ dákun kí nìkan tọkọ àtìyàwó lè máa fà tí ìbá ṣe pé wọ́n ní wọn sínú débi pé wọ́n wá yọ ní kọ́ọ̀bù lórí àjíà àwọn kan bá máa ń dá wa lẹ́sìn lẹ́ o ìkan ni wọ́n rán nílò láìpẹ́ mi ìfẹ́ lọ́bẹ̀ yẹn èyí tí wọ́n ṣe fídíò
àwọn kan tó máa ń padà bí sáwùjọ rẹ o ẹ dákun ìfọ ọ̀rọ̀ yìí bá mi jẹ́. ṣé wàá rí bó ṣe yọ nìkọ́ọ̀bù tán kò wá fún mọ nìkọ́ọ̀bù kò fún mọ níbẹ̀ lórí nìkọ́ọ̀bù nìkan ó wá ń sọ fún sẹ́mi pé ọmọ tó ti ní problem tí ọmọ tó ń ṣe kò mọ ibi tó wà ọmọ ìjùkò gẹ́ẹ̀tì ara ẹ̀ in tó dẹ̀ ṣẹlẹ̀ sọmọ yìí wà láì lásìkò kò sẹ́ni kankan tó lè mórí bọ́ọ̀bì àdáwọ̀ lọ gbogbo ẹni tó bá ṣe ẹ̀yẹ tó bá fi ṣe ẹ̀yẹ mo ń sọ fún kálukú wọn pé intanẹti wa fi kọ́ wa ni pé ẹni tọ́lọ́run bá dẹ́wọ̀ tí wọ́n bá fi ṣe ẹ̀yẹ ọjọ́ tàdánwò tí wọ́n bá dé yóò bùn yóò ti ṣẹlẹ̀ tiẹ̀ lọ àbí èyí in tó ṣẹlẹ̀ sí kò sẹ́ni tó lè bá kò sí torí pé ànábì Ọlọ́run gan wọn sàṣì omi tó kílẹ̀ ń sọ so anybody náà lè sàṣì tó lè mú so wọn kálukú ó dákẹ́ ẹnu ẹ̀ tí bá ń sọ̀rọ̀ tó èké sí so ṣe wá rí bó ṣe wá yọ nìkọ́ọ̀bù tán the next thing ni pé ó ń ṣe bí ẹni pé ó pìtì ó wá ní orúmú náà yọ ní ìjọ jáàbù náà ó kàn tún yọ jáàbù kó lórí ẹ̀ ó wá sọ sí kolobo ó sọ wọn ẹ̀ sí kolobo in fact tá a fi dé police station ìgbà tí wọ́n mi ẹ̀ dé kolobo náà bá òun ló jù sí kolobo aṣọ ara nìkan ló wọ̀ kò sí jáàbù kò sí ìjọbù tá a fi dé police station ṣé kọjọ mọ̀ pé àwọn ilé ìfẹ́ bá ẹ̀sìn wọ́n fẹ́ bá sún wọ́n fẹ́ tako súnà wọ́n fẹ́ tako ìsìlámù. wọ́n yìí tó lórí ọ̀dọ́ ìwà pósìtì bẹ̀rẹ̀. ṣé rí àfàwà ẹ má bínú ṣe yí kólódò olóòdò wọn ń gbọ́ nǹkan tí mo ń sọ mo ń wọ̀nù ẹ̀ kó lọ jókòó jẹ́ tí kì bá ṣe pé mò ń ro pé káwọn ìmọ̀ di wàhálà ọ̀rọ̀ yóò ti di ọ̀rọ̀ ẹ̀sìn because n tán ṣe ń jọ yẹn ó bad àbẹ́yẹ ṣe wá rí nígbà táwa kú un bẹ́ẹ̀ is that because torí pé òun ti mú lẹ́sìn mi wọn àwọn ọmọlẹ́yìn ẹ̀ náà nígbà tá a dé ọ́fíìsì wọn láti sọ pé kí n jókòó lẹ́ẹ̀lẹ́ ọ́fíìsì wọn bẹ̀. ilé ọ́fíìsì dèdèrè tó lòun ní. ẹ má bínú kẹ tó sọ́fíìsì yẹn kí àwọn ọlọ́pàá sọ nípa jìyà. àwọn ọlọ́pàá ò tí àti ìdètò ọlọ́pàá ẹ máa gbọ́ mọ̀rọ̀ bọ̀ àwa lọ sọ́fíìsì ẹ̀ tán ọ́fíìsì dèdèrè tán láwọn kírètì fún tó fi sọ̀rọ̀ ẹ̀dọ́ onígbèraga lórí àwọn àlọ́ ń sọ fún mi pé ṣé mi ò mọ tẹ́lẹ̀ ń bá sọ̀rọ̀ ni wọ́n ní ìwọ riffraff lèmi ìwọ riffraff ni sọ̀rọ̀ mọ́ ẹ ṣé torí pé mo wá sí oko ń bì oko ń gbẹ̀rígbẹ̀ àbí ó kárọ̀ tó o bá dánwò ẹ̀wò lọ́jọ́ ta wọ́n á ti gbé ẹ pa ẹ má lọ fa àbẹ́yẹ so kò mọ orí èyàn tèmi náà jẹ́ àbẹ́yẹ kò ó bìlí pé òun kàn lè tèmi lọ gẹ́gẹ́ bó ṣe máa ń tẹ àwọn èèyàn àbẹ́yẹ náà àwa lọ sí tọlọ́pàá níbi square Abdullahi ẹgbẹ́ skul wọn. láti ọ́fíìsì ẹ̀ adétọ́lọ́pàá ṣé wá rí nínú nǹkan tí mo rí tẹ́fù mọ̀ pé ọlọ́pàá gbogbo ẹ̀yin tí a máa ń sọ àwọn tó máa ń sọ̀rọ̀ ọlọ́pàá aláìda ọlọ́pàá ọ̀dà kì í ṣe gbogbo ọlọ́pàá ọ̀ àbẹ́yẹ in fact àwọn méjì tí wọ́n tèkì ọ̀rọ̀ wa mò ń ṣàdúrà fún wọn bó tilẹ̀ jẹ́ pé ẹnìkan wà nínú wọn tó jẹ́ Christian bá a ṣe kọ́kọ́ dé ọ̀dọ̀ ọlọ́pàá ọ̀dọ̀ DCO la lọ àbẹ́yẹ bá a ṣe ń láti sọ́dọ̀ DCO àti ìjókòó 5 minutes tí DCO gan fi confirm pé mọ́ra mọ́ ní problem ní ọmọ yìí ní problem. Allahu Akbar. àbẹ́yẹ tí DCO fi gan fi confirm pé mọ́ra mọ́ ní problem àbẹ́yẹ so gan ó ti rí lójú ẹ̀ pé problem wà àbẹ́yẹ so àwa DCO lálejò so àwọn àlejò lọ àwa sọ̀rọ̀ àròjọ fún DCO aṣàlàyé tó gbọ́rọ̀ tá along the way mọ́mí ẹ̀ náà ti dé ẹ̀gbọ́n àbúrò ẹ̀ náà ti dé lọ́jọ́ yẹn àbẹ́yẹ so wọ́n láti tákù ẹ̀ but nǹkan wà lára ẹ̀ ṣe understand gbogbo bó ṣe rójú mọ́mí ẹ̀ náà tó síbẹ̀síbẹ̀ kíní yẹn ò tí ì wálẹ̀ lára ẹ̀ àbẹ́yẹ náà àwa kù lọ́dọ̀ DCO. ẹ má bínú àwọn ọlọ́pàá bẹ́ẹ̀ ṣe dọ́dọ̀ ọlọ́pàá àwọn ọlọ́pàá wọn kí ajé ayé nǹkan kan wáyé tó ní ọ̀dọ́ náà tó wáyé tó wọn ló ṣàkíyèsí. kò bá wa débẹ̀ náà kò bá wa dọ́dọ̀ ọlọ́pàá àti tó fẹ́ ṣe ní gangan ní. kò bá wa dọ́dọ̀ ọlọ́pàá ṣe ń gbọ́. kò dé police station kódà ìgbà tí àwọn pẹ́rẹ́ǹtì Mariam dé àwọn bọ́ọ̀sì ẹ̀ wọn ò rí parí ọ̀rọ̀ wọ́n ti sọ̀rọ̀ sálọ bìkọ́ wọ́n ti rí pé ọ̀rọ̀ yìí fẹ́ bu máwọn lọ́wọ́ òun kálukú wọn ti fẹ́ sí fẹ́ ṣe wá rí the funny thing ni pé ìgbà tá a dọ́dọ̀ ọ̀dọ̀ DPO Ìmọ̀ta DCO yẹn kì í ṣe Yorùbá o bọ àwọn èèyàn kan ni tó jẹ́ pé bó ṣe wá jẹ́ pé wọ́n wò pé ìwọ tó ọjọ́ kùnrin tó ò ní làákàyè ṣé eléyìí níyàwó léṣà ìyẹn olórí ọ̀dọ́ yẹn obìnrin for that matter ládéwájú ẹ̀ ó dẹ̀ yanjú ọ̀rọ̀ yẹn ó ṣẹ́tú ọ̀rọ̀ yẹn ó ń bá Mariam sọ̀rọ̀ nígbà tó fi tẹ̀sí sí àbẹ́yẹ yín
so ìgbà tí mo wá sọ̀rọ̀ kan pé even àtọ̀ gan tó bá ti jẹ́ pọ̀rọ̀ ọ̀rọ̀ ọlọ́pàá ni ọlọ́pàá ni wọ́n wá pè tí èsì OPC àbẹ́yẹ díṣe wọ́n wá sọ̀rọ̀ pé àáfà tí wọ́n sọ̀rọ̀ báyẹn sọ̀rọ̀ pé ó gbé wọn pé ọlọ́pàá wà discipline àbẹ́yẹ tó sọ pé n tí òun kò ní discipline so that is why I don't believe pé nǹkan lè máa tẹ anybody mọ́lẹ̀ àwọn DPO wa kó wa lọ síwájú DPO bá a ṣe wá déwájú DPO in fact lo 5 minutes. Allahu Akbar. Níbẹ̀ ni lo 5 minutes. Ṣé bá a ṣe déwájú DPO báyìí DPO ẹnìkan tó ti rí case báyìí ó ní kílẹ̀ ń ní case báyìí a very simple case ó lè ní olóhùn ẹ̀rí pé ní problem ó lè ní problem òun náà yẹn kanta ìsọ́mi because mùsùlùmí lòun àbẹ́ òun súnmọ́ onísúnà so ó lòun encounter something like that ó ní DCO wọn ò lè disturb ara ẹ̀ jẹ́ kó lọ kọ statement kí mi ọkọ statement kí mọ́ mi ọkọ statement kí ẹgbẹ́ náà kọ statement kí àwọn ẹnìkan aládùúgbò kọ statement ó ní kò sí kéèsì ìjọba ìgbà ẹ̀ ṣe wá láwọn alábòsí yìí wọn ò sí ń bẹ̀ gbàtà lọ́dọ̀ DPO kò sẹ́nì kankan wọn bẹ̀ ju máà tí ó lọ mú àwọn DPO yìí lọ àbẹ̀yẹ yìí gbọ́ yín sọ nìkan gbogbo àwọn àti bọ́ìsì olórí ọ̀dọ́ àti bọ́ìsì ẹ̀ àtòun kò tí ẹ̀ dé police station ó dẹ̀ ń fọ́n ọ̀rọ̀ káàkiri but torí pèsè mọ̀ ignorance is a disease so àìnímọ̀ kò jẹ́ kó mọ̀ pé cyber crime ló ń commit àbẹ̀yẹ yìí náà so àyàn jẹ́ bí ó sì jẹ́.